ṣèyànjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣèyànjú, lẹ lè ṣèyànjú, ẹ̀yin lẹ lè ṣèyànjú o, ẹ̀yin lẹ lè ṣèyànjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣèyànjú. Ọlọ́yin ló lè ṣèyànjú o, ẹ̀yin ló lè ṣèyànjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin ló lè ṣèyànjú, lẹ lè ṣèyànjú, ẹ̀yin lẹ lè ṣèyànjú o, ẹ̀yin lẹ lè ṣèyànjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣèyànjú. Ifá ní bẹ̀fẹ́ ti bẹ̀bẹ̀rẹ̀ láyé o. Àgbàlá ní mọ́lẹ̀ ẹ̀yìn, agbẹ́ bàtà rù dẹ̀ngẹ̀ ní síwájú alágbe. Adíbá fún bọ̀rọ̀ sí ní ayé, ábùrù fún tọ̀run o. Ọ̀rọ̀ sí ní ọ̀run ò ní jẹ́ kíta yóò tẹ́ o. Ẹ̀yin lẹ lè ṣèyànjú o, ẹ̀yin lẹ lè ṣèyànjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣèyànjú. Ẹlẹ́gbẹ́ ni mí mo mọ̀ látọjọ́ tó ti pẹ́ o. Bí ọmọ bá jẹ́ lẹ́gbẹ̀ẹ́ òbí àti mọ̀ ṣe ìsìnkú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti lóyún. Ìgbà tá a délé ayé náà ní ilé ayé ká. Àwa délé ayé ká gbàgbé pé àwa lẹ́gbẹ́ lórí ọ̀run. Bí ìtọ́ bá wá ń dàrú, wọ́n lè kọ́ lóògùn ìyá ní ìsàwọ̀ ẹja mọ́ ọ̀rọ̀ títí gbogbo alálẹ́gbẹ́ lọ́rùn. Ẹgbẹ́ látòjú ọ̀sán já sí làárọ̀ ìgbà. Ìjẹ́lẹ̀ ṣe yànjú o, ìjẹ́lẹ̀ ṣe yànjú o. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ìjẹ́lẹ̀ ṣe yànjú. Ẹ kú ìkàlẹ̀ gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú rọ̀lẹ́, ẹ mà káalẹ́ o. Wọ́n ní oníníkọ lóníkọ, oníníba lóníba, gbogbo nǹkan lóníkọ nǹkan. Ọ̀rọ̀ tí mo wí àwọn èèyàn máa sọ pé irú èdè wo ní jẹ́ bẹ́ẹ̀? Gbogbo nǹkan lóníkẹ́gun ìkẹ́gun, gbogbo nǹkan ló sì ní bá a ṣẹlẹ̀. Ẹ rí ẹ wo àwòrán yìí dáadáa. À ń pè ní owó ẹyọ. Àrokò lọ́jẹ́ ẹnì tó bá jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ omi. Àrokò ní o. Tàbí sọ pé ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, a kì í bímọ dàálẹ̀ ká máa wò ó níran o. Làákàyè ọmọ lè má gbàbẹ̀ tí bàgbàlagbà lẹ́yìn. Ẹ máa béèrè lọ́wọ́ wọn. Lágbájá aláwòlọ́ ńlá. Àwọn ọmọ yìí wọ́n máa sọ fún yín. Wọ́n máa sọ fún yín. Wọ́n máa sọ fún yín. Wọ́n sì máa ṣàlàyé fún yín lẹ́yìn máa mọ kí lọ́kàn lọ́rọ̀ wọn. Nígbà míì, ọmọ mi yìí ó máa sọ pé wọ́n kó owó ẹyọ léhùn lọ́wọ́ látọjú oorun. Tàbí kọ́mọ yìí ó máa sọ pé òun lọ ọ̀sàlẹ̀ odò. Wọ́n pé igbá funfun léhùn lọ́wọ́. Igbá funfun yìí kìkì owó ẹyọ lọ́wọ́ àmbẹ́. Kí ni ìtumọ̀ rẹ̀? Ọ̀rọ̀ tí owó ẹyọ yìí ń sọ ọ̀rọ̀ tó pọ̀ ni. Ìwọ tó pọ̀ ọ̀dára rẹ mọ̀. Àmọ́ ajé oyè yìí pé láti pàṣẹ oorun tí a bá ń sùn, kálukú àmọ́ adá ìrìn àjò ayé ara rẹ̀ mọ̀ ń bẹ̀. Àwọn olóòṣà ni àwọn oníkíní irọ́ o, àmọ́ àti bí àládára ẹni mọ̀. Sọ̀ ń gbọ́ mi yé? Báwa Yorùbá ṣe ń lárú àlá yìí, òyìnbó gan máa la. Àlùjọ̀nnú lọ́kọlù, àlùjọ̀nnú eléyìí ẹ̀sọ́ pọ́rọ̀ àlùjọ̀nnú lọ́kọlù o, ọ̀rọ̀ ìrìn àjò ayé ẹ̀dá lélẹ́yìí tí mò ń wí fún ọ yìí. Ọmọ mi ìwọ ẹyọ mẹ́ta ni wọ́n máa bá lọ́wọ́ ara rẹ̀ lójú oorun, ẹyọ wóró mẹ́ta. Ọmọ mi ẹyọ wóró kan ni wọ́n máa bá lọ́wọ́ ara rẹ̀ lójú oorun.
ọmọ mi ṣìrè 16 ni wọ́n máa bá lọ́wọ́ ara rẹ̀ lójú oorun tàbí kí wọ́n máa kà á fún lójú oorun pé tọ́jú ẹ̀ o tọ́jú ẹ̀ o tọ́jú ẹ̀ o àwọn eléyìí là ń pè ní ìránṣẹ́ omi ìránṣẹ́ omi làwọn eléyìí ìránṣẹ́ omi lọ́nà wo irú àwọn ọmọ báyìí àwọn èèyàn máa gbọ́rọ̀ wọn wá bá wọn ni àwọn eléyìí ni wọ́n máa sọ pé kó jókòó ti ṣẹ́ Olúwa lọ́dọ̀ àwọn Yorùbá wọ́n ní ìránṣẹ́ Iyemọja ṣùgbọ́n nílànà míì wọ́n á ní kó jókòó Olúwa ní kó jókòó tì wọ́n pé òjíṣẹ́ Olúwa leléyìí pé ẹni tó gba ìpè láti kékeré ni ó ti máa mọ̀ owó ẹyọ yìí tí wọ́n bá ń kó fún yẹn mọ̀ kó mọ̀ sọ pé ọ̀nà tó kú sí pọ̀ nínú wọn la ti rí ìránṣẹ́ ajé pé ìgbà ajé tó gbégbá ajé wáyé ẹni wọ́n bá ka òǹkà fún lójú oorun ó yàtọ̀ sí ẹni wọ́n gbé igbá rẹ̀ lé lọ́wọ́ ẹni wọ́n bá ka 3 fún ìránṣẹ́ omi ni ẹni wọ́n bá ka 2 fún ìránṣẹ́ omi ni ẹni wọ́n bá ka 16 fún ìránṣẹ́ omi ni ṣùgbọ́n ni wọ́n bá gbé ajé lé lọ́wọ́ látọjú oorun eléyìí gbé ajé wáyé ni. ẹlòmíràn ní òun máa rí bẹ́ẹ̀ ó dà òun á máa kó owó ẹyọ yọ́pọ̀ òun máa ń kó ṣùgbọ́n òun tálíkà jèkúté lọ́lọ́ ìwọ́n ni ó yẹra ẹ wo aṣọ òpó wọn yà kì í ṣe pé bí tẹ́lọ̀ ṣe gbé fún ọ nù. Yorùbá ní ọlọ́wọ́n ọ̀dẹ́ nìkan kọ́ máa ní láárí èèyàn ní ọ̀jẹ́ ìwọ ni ọmọ fi àásìkí rẹ̀ ṣe pàṣípààrọ̀ àwọn tó bẹ́ẹ̀ farísìkí èèyàn ṣe pàṣípààrọ̀ wọn ti dúró wájú rẹ̀ wọ́n ní ọmọ fa àásìkí rẹ̀ débi wọn ti bọ̀ fi ṣe pàṣípààrọ̀ ọ̀nà wo lè yàn gbà fi ṣe àásìkí rẹ̀ ṣe pàṣípààrọ̀ tó bá sí léyà tó bá sí aṣọdá tàbí ọba sí bàtà wọ̀ èèyàn máa fi àásìkí rẹ̀ ṣe pàṣípààrọ̀ kí ni túmọ̀ ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ka tí mo wí yìí tí a bá ti ọkọ ní ọkọ tó ọba fẹ́ láàárọ̀ ọjọ́ tàbí aya tó ọba fẹ́ tíṣẹ̀dá yín ọba bára yín mu ọfà sì kírẹ̀ sí pàṣípààrọ̀ gbogbo ajé tó gbé wáyé yóò sì bọ̀ bàjẹ́ tí a bá sí ilé yà inú ilé tí wọ́n ti bí ni ọ̀dẹ̀dẹ̀ tí wọ́n ti bí ni níbi wọ́n ti dẹ̀jẹ̀ léni lójú irú ìyá ọmọ bẹ́ẹ̀ gan tún lè jẹ́ adógun sínú ayé ọmọ òun tàbí kó jẹ́ àwọn ẹbí rẹ̀ tí wọ́n dojúlé lórí tọ̀sọ́tòrò ni wọ́n máa fi oògùn lé káàkiri pé nínú àwọn báwọn tí wọ́n á pọ̀ tó ṣé wọ́n lẹ́yẹ kó lówó ṣé wọ́n lẹ́yẹ kó gajà wọn lọ àwọn táwọn ka gbogbo òwe àwọn táwọn ṣe gbogbo ẹ̀ tó wá jẹ́ pé àwọn lọ ìlú èbó ìwọ́n tí wọ́n wá wà lóko lásán wọ́n wá rí ṣe ọ̀nkọ́lé ọ̀nra mọ́tò bẹ́ẹ̀ sì ni kò sí oògùn owó kádàrá ni torí pé gbégbá ajé wáyé ni. ìwọ ọkọ tó bá rírú ọmọ báyìí fẹ́ ní obìnrin máa dúpẹ́ o má fìyà jẹ o tó bá mọ ìtọ́jú rẹ ò ní mọ̀ nira títí dalẹ́ rẹ owó rẹ ó máa yá ni owó rẹ ó máa yá ni owó rẹ ó máa yá ni àṣírí ayé lélẹ́yìí. ọmọ mi wáyé bẹ́ẹ̀ tí gbégbá ajé tó gbé wáyé yóò sì gbé ilé kan lọ́wọ́ náà àwọn òbí rẹ̀ bó wù agbélé bàbá lọ́wọ́ bó bá wù agbélé ìyá rẹ̀ lọ́wọ́. bóò ló ṣe mọ̀ àsìkò tẹ́ bí ọmọ yìí ẹ̀yin tẹ́ ẹ̀dá 1000 nírí yóò dogun pé ọ̀nà wá 1 million yóò sì fún gbogbo nǹkan yàtọ̀ bẹ́ẹ̀ tí ń kọ́lé láńlá lẹ́ẹ̀ máa ra mọ́tò ní gbogbo nǹkan máa da ní gbẹdẹmukẹ. àpẹẹrẹ báyìí làwọn ìyá wa máa wò wú ọmọ tí wọ́n bá bí lásìkò ìgbà tí ọ̀nà bá ṣì wá ní ṣínà ọ̀la adésínà ọ̀làǹrẹ̀wájú wọ́n wo àsìkò yẹn wọ́n fi sọ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ìpẹ̀kun ọláwámidé ọ̀rọ̀ ajéwámidé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
àrònúkà àwọn àgbàlagbà ni wọ́n fi sọ ọkọ báyìí àsìkò tá a bí ọmọ yìí akọ́lé báyìí ara mọ́tò báyìí agbé nǹkan ṣe tẹ́ ẹ bá jẹ èèwọ̀ tẹ́ ẹ sì ṣàtọ́fà ajé yẹn wọ́n máa lọ síwájú sí i ni. tó bá sì jẹ́ pé wọ ìyá náà lọmọ yìí bá gbé ajé yìí fún iṣẹ́ ìṣeré okòwò tó ń tà gbogbo nǹkan yìí bìrì lójijì ọ̀bàdàn olówó rẹpẹtẹ ṣùgbọ́n tó bá ti gbéraga kún ọ̀rọ̀ ara rẹ ẹgbẹ́ ọbalẹ́ndé ọjọ́ yìí rẹ̀ ẹgbẹ́ tọkọlàfẹ́ ọjọ́ yìí rẹ̀ ẹgbẹ́ ìyálọ́jà ọjà ọjọ́ yìí rẹ̀ ẹgbẹ́ ìsàlẹ̀ ọjà ọjọ́ yìí rẹ̀ ni wọ́n ti rí ọmú ni wọ́n á ní ṣòwò nìkan ni wọ́n má ti béèrè owó bá òtí sílẹ̀ owó àwọn wọ́n máa wá wádìlẹ̀ títí tí wọ́n fi blọọkì ajé yìí mọ́ lọ́wọ́ ayé ò ní dínà ajé wa o torí pé ẹnìkan ìdínà mú lókun ẹnìkan ìdínà mú lọ́sà o. ọmọ tó bá wá jẹ́ kó wọ́n ka òǹkà ajé òǹkà owó ẹ̀yọ yìí lé lọ́wọ́ látòdì ọ̀run tó jẹ́ ìránṣẹ́ wòlíì lọ́jẹ́ ni àbá àlá ńlá kan lọ́jẹ́ ni jágilégò kan lọ́lọ́ jẹ́ ni nínú ìlú tó bá wà títí ọ yàtọ̀ láì sí gbẹ́rẹ́ ojú láì fìkìní kan fọ́kọ àfi tí wọn bá déwájú ẹ̀ ní òní sọ gbogbo bọ́rọ̀ ayé wọn ṣe jẹ́ àlùjọ̀nù kan ọ̀kọlù látòdì ọ̀run ló fi gbé agbára yìí wá yóò sì máa rí lò. ọ̀sára tó wá fomi dá tó ní òní dá o. lára arú àwọn ọmọ báyìí kò tí ààrẹ ni sọ fún ọ̀rẹ́ ni lọlé oní pé ìbéèrè kan lórí ọ̀rọ̀ ara rẹ̀ ṣùgbọ́n tó bá jókòó dáadáa tó bá wò pé ǹjẹ́ máa ń rírò àpẹẹrẹ yìí lójú oorun mi pé mò ń ka ajé owó ẹyọ yìí mò ń kà á lójú oorun. àwọn ọmọ bẹ́ẹ̀ ẹ máa bá wọn nípò láńlá nípò ayé bí ìkọjá dókítà láńlá ẹ̀ tó ṣe yá sáyẹ́ǹsì lá ipò láńláńlá lẹ́ẹ̀ máa bá wọn tó dẹ̀ jẹ́ pé orí wọn ò pé tí wọ́n bá bí lọ́rọ̀ ẹ̀yọ̀ kan yóò fún wọn ní ìtumọ̀ mẹ́fà tí wọ́n bá bí lọ́rọ̀ mẹ́fà yóò fún wọn ní ìtumọ̀ méjìlá wọ́n jẹ́ pé ohun tí wọ́n máa ṣe yóò máa tayọ tẹ̀gbẹ́ wọn láyé. káwọn ọmọ yìí bá wà ní tí wọ́n bá lọ rí di sáyẹ́ǹsì ẹni tí bá wọn yóò múra rí tí wọ́n bá jẹ́ dókítà tí ń ṣe operation èèyàn ní sábà tọwọ́ wọn kú. bíntò gbé yóò máa ṣe operation lọ́nu àwọn ọmọ báyìí. irú wọn làwọn obìnrin máa pariwo lọ́sibítù pé àwọn làwọn fẹ́ kọ́ tọ́jú àwọn irú àwọn ọmọ báyìí torí pé iṣẹ́ tá a gbélé lọ́wọ́ látòdì ọ̀run ni iṣẹ́ ìwòsàn la gbélé lọ́wọ́ látòdì ọ̀run èyí tí bá sì ń dábẹ́rẹ́ náà àtàìmá tí ìfọwọ́bà ọ́ ara rẹ̀ ó sì máa yá. àwọn ọmọ tó bá jẹ́ pé wọ́n ka owó ẹ̀yọ lé lọ́wọ́ lódì ọ̀run yàtọ̀ sẹ́ni wọ́n gbégbá lé lọ́wọ́ ní ìwé o ìgbà àjẹlé lọ́wọ́ o. ọmọ báyìí kìí ṣe ọmọ lásán ọmọ tí ìtúlẹ̀ kọ́ ọmọ tí ìtólé ni wọ́n wọ́tọ̀ ọba wá dúró ọmọ báyìí má pariwo rẹ̀ ẹ ràgàbó ẹ daṣọ bò ó ẹ má jẹ́ wọn bá yín sísọ kúrò lórí rẹ̀ ẹ bá gbà wọn ọ̀ka yẹn láyà tí wọ́n bá sísọ kúrò lórí ògo ọmọ yín ọ̀tán ayé ò ní sísọ kúrò lórí ògo ọmọ wa o. ẹ̀yin ìyá ẹ tọ́jú ọmọ yín ìwọ ìyá náà tọ́jú ara yín ọmọ tó bá wá nírú ògbó báyìí kì í ṣàgbèrè o tí bá ń ṣe àgbèrè yóò máa retí gbọ́ pé wọ́n ń kawó ni kò ní bá wọn kà á nínú àgbàlagbà onígbèsè ọ̀gá ní ọ̀jẹ̀ mẹ́ ìṣẹ̀dá mi ò ní jẹ gbèsè o ìṣẹ̀dá àtiwọ́ náà ń kọ́ ìṣẹ̀dá àtiẹ̀ náà ò ní jẹ gbèsè. àwọn ọmọ tó bá jọmọ alájẹ báyìí èèwọ̀ pọ̀ lára wọn èèwọ̀ ọ̀pọ̀ ní ara wọn tó pọ̀ ẹ mójútó wọn o ìwọ ìyá máa mọ ọ̀nà nínú ìwọ náà ọjọ́ ìyá má gbàgbọ́dọ̀ fáwọn ọmọ rẹ ẹ̀yin òbí nínú àwọn ọmọ yìí èyí tó ọlọ́run bá gbégbá ajé ló lọ́wọ́ ẹ ràgàbó ẹ má bínú rẹ̀ àìbínú orí o káfíńtì àdébí o èyí ọmọ yìí náà ní púpọ̀ náà ọmọ àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ á máa tẹ̀síwájú lórí rẹ̀ lọ́jọ́ iwájú èyí ọmọ yìí náà ní púpọ̀ náà ọmọ àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà a kì í bá ọmọ ẹni ìfẹ́ darapọ̀ mọ́ wa lórí abala olómi tútù ọba ìràwọ̀ ọ̀fẹ́ ni o ẹnì kò gbowó lọ́wọ́ ẹnìkan nọ́mbà sẹ́ẹ̀bù darapọ̀ mọ́ wa mẹ́rin +234 80 32 98 32 98 +234
+234808133155111 +23480890358. tó tábà jẹ́ pé hotline wa gangan ni tẹ̀ wá 08089038658. jẹ́ gbọ́dọ̀ dá báyìí 08089038658 tàbí 08032983298. wọ́n pè mí ṣàkíyèsí pé mo ṣe mistake níbi nọ́mbà kan níbi +2348089038658. wọ́n ní mo ṣe mistake mẹ́ àṣìṣe olóògùn ọ̀sẹ̀ ní sí èsì àṣìṣe ọlọ́run nìkan lọ́ba tí èsì àṣìṣe. so tó bá jẹ́ pé nọ́mbà kan lè máa pè mí dàrẹ́ẹ̀tì ni 08089038658 tàbí 08032983298. ayé wa kò ní yẹ̀ ẹ́ lẹ̀ ẹ bẹ́ẹ̀ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín àbẹ̀bẹ̀ tọ́jú àrùn ọjọ́ pípẹ́ ẹ kàn sí wa á dà yín lóhùn. ire bí prógámù yìí bá tẹ̀ ọ́ lọ́wọ́ má dé mọ́lé ìwọ náà máa pín ẹ̀mí kan lọ fẹ́ẹ́ fi gbàlà ẹni ọba fi gbẹ̀mí rẹ̀ là yọ ṣàdúrà fún. ire kàbìtì nílé ẹnì kọ̀ọ̀kan wa. Àjàrè kẹjọ rẹ̀ mo kì í o. Ẹgbẹ́ tí mo ní òun ò ní mọ́mọ́ panu.